Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Mi ò fẹ́ sọ kankan lẹ́yìn ìbọn mo máa sọ fún ẹ sí mo dẹ̀ fẹ́ kó ṣí mo pa láṣẹ fún ẹ. Ìmọ̀ràn àgbà ni. Bọ̀bí tí mo fẹ́ pè é sákèsì ó yẹ kí n pè é privately ni. Bọ̀bí ò ní pè é mi pè é mọ́ privately mo fẹ́ kó sọ torí pé we have the media outlet níbàyí tó dẹ̀ máa lọ káàkiri. Ní ohun tí mo dẹ̀ mọ̀ pé tó bá ṣe you will not regret doing it. Nínú ọ̀rọ̀ wọn ló wá sùn wọn. Wọ́n ní ìjà ọ̀dọ́là. Wọ́n wá pè ní sákèsì. Mo fẹ́ olóògbé mi ò kábàá ní gómìnà ẹ̀jẹ̀ kí wọ́n stop camera kó máa rò ohun tí mo fẹ́ kó ṣe ni. Mo fẹ́ kó ṣe publicly ni mo ṣe something lórí ọ̀rọ̀ Davido ni. Ẹ̀gbọ́n ẹ̀ ni mo fẹ́ kó sọ ní kámẹ́rà ẹ̀ capture that whatever disagreement òun ẹgbẹ́ yẹn máa ń ṣẹ̀yàn èèyàn kéèyàn máa mọ̀ èèyàn lẹ́nu ń ṣẹ̀yàn nígbà ẹ lè má ṣe ra gbogbo ìdílé kan lè wà ní gbogbo ọkọ wọn oríkọ wà fún ní tálẹ̀ǹtì orin ó lè mọ ọkọ Ọlọ́run gbà fún bákan náà Ọlọ́run ṣe gbà fún wọn náà lágbára Ọlọ́run ìdáwọ́ ìkò ní wọ́n mi. Mo fẹ́ kó fi ẹ̀gbọ́n mi ò lò gbogbo kíwù tó bá ṣe tó lè dà sí ìbínú kó dábìí ẹ̀ lórúkọ Ọlọ́run ó ní inú ilé Ọlọ́run àwà ilé bàbá mi ní tèmi fẹ́ kí wọ́n ṣe mo lè ní sọ yẹn ogún ọkọ ọ̀yà gbà. Ẹ̀kọ́ fún àkábọ̀sì kò sí kankan láàrin àti Davido iṣẹ́ lọ́gbọ̀n fún ọ̀hún yẹn kí lọ ṣe lórí ẹ̀gbọ́n so èmi àti Davido bá ní iṣu so ẹni tí tó bá ṣẹlẹ̀ kò sí wàhálà ọmọ ọlọ́run ìlú nìkan nígbà ìjà owó ń bọ̀ wá so Davido ẹgbẹ́ dárí dìbò àtàwọn fáǹsì Davido ẹ má gbòòrò ìjọba ìlú.